A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Fàákájà tí ó wà láàrin ikọ̀ alátìlẹyìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike ti túbọ̀ mú kí rògbòdìyàn àárín ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gbilẹ̀ sí i tí èyí sì lè ní ipa lára ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ gbogboògbò ẹgbẹ́ 99th National Executive Committee tí wọ́n ti fi ọjọ́ rẹ̀ sí ọjọ́ 27 oṣù karùn-ún. Nínú àtẹ̀jáde àná ni Wike ti kéde wípé òun ti yọwọ́ nínú ìgbìyànjú àti làjà reconciliation efforts bí ó ti da ẹ̀bi ru gómìnà Ṣèyí Mákindé àti gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah fún fàákájà àárín ẹgbẹ́. Orísun ìròyìn láàrin ìgbìmọ̀ òṣìṣẹ́ sọ fún akọ̀ròyìn wípé látàrí rògbòdìyàn ẹgbẹ́ tí ó lè fa ìdíwọ́ fún ìpàdé NEC, Board of Trustees ti pè fún ìpàdé lónìí ọjọ́ Ajé ní ìlú Àbújá. Ọ̀pọ̀lọpọ̀ orísun ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ mọ rírì ìjàmbá tí ó lè tìdí rẹ̀ yọ bí wọ́n bá sún ìpàdé NEC síwájú. Ìdí nìyí tí ìgbìmọ̀ olùlàjà tí ààrẹ ilé ìgbìmọ̀ àná Bukola Saraki darí ṣe ní ìpàdé pàjáwìrì lálẹ́ àná ọjọ́ Àìkú pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. Ẹgbẹ́ PDP ti ń ní fàákájà síwájú àti lẹ́yìn ìdìbò ọdún 2023. Àwọn rògbòdìyàn bíi ìjà òṣèlú ìpínlẹ̀ Rivers, ìṣòro tí ó dìrọ̀ mọ́ ẹkùn gúúsù, ipò akọ̀wé gbogboògbò ẹgbẹ́ àti ipa ẹkùn gbùngbùn àríwá, gbogbo ìwọ̀nyí ló ń fa rògbòdìyàn láàrin ẹgbẹ́. Wike tí gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang Ahmadu Fintiri láti Adamawa àti àwọn mìíràn ń gbè lẹ́yìn rẹ̀ ń bínú wípé ìpinnu tí NEC àti ẹgbẹ́ ṣe wá láti ọ̀dọ̀ Mákindé, Mbah àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed. Pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn òṣìṣẹ́ àti àgbààgbà ẹgbẹ́ láti yanjú ọ̀rọ̀, níṣe ló túbọ̀ ń fẹjú kẹ̀kẹ̀ sí i láàrin ìpínlẹ̀ àti ẹkùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ní àwọn ti dá àwọn òṣìṣẹ́ wọn lọ ilé ìjọsìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì káàkiri ìpínlẹ̀ lórí ẹ̀sùn ìbẹ̀rùbojo lórí ìkọlù láti ọ̀dọ̀ àwọn adàlúrú. Ìgbésẹ̀ ọlọ́pàá yìí ní láti dènà irúfẹ́ ìkọlù tí ó wáyé ní ìjọ Àgùdà St. Francis ìlú Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nínú ọdún 2022. Ènìyàn 41 ni ó di olóògbé nígbà tí àwọn 76 di èrò ilé ìwòsàn. Àwọn adàlúrú ni a gbọ́ wípé wọ́n kọ lẹ́tà sí àwọn ìlú kan lórí èròǹgbà wọn àti ṣe ìkọlù, ṣùgbọ́n agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Àyànládé Ọláyínká Olúṣọlá ní àwọn kò ríbi fìdí èyí múlẹ̀. Ó ní láti lè fèsì sí ní kíákíá ni àwọn fi dá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ orígun ìlú fún àǹfààní àti ààbò ìlú. Bákan náà ni wọ́n wa àwọn ọkọ̀ ìpàráàrò káàkiri pàápàá jùlọ lásìkò tí ìjọsìn bá ń lọ lọ́wọ́ bí ó ti fi dá ìlú lójú wípé kò séwu. Alukoro ọlọ́pàá wá rọ àwọn ilé-iṣẹ́ ìròyìn àti ará ìlú kí wọ́n dẹ̀yìn nínú gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri tí ó lè dá ìfòyà àti ìpòrúru ọkàn sílẹ̀. Bákan náà ni wọ́n rọ àwọn olùgbé kí wọ́n máa bá iṣẹ́ òòjọ́ wọn láìfòyà kí wọ́n sì ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá nítòsí bí wọ́n bá kófìrí ìrìnsí tí ó mú ìfura dání. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn kan Stand for Humanity Foundation ti kọ ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ sí Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Imo CP Aboki Danjuma lórí ẹ̀sùn ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chibugo Amadi tí àwọn ará ìlú rẹ̀ ṣekú pa ní ìlú Umura Umuohie ìjọba ìbílẹ̀ Isiala Mbano. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀, bàbá ọlọ́mọ mẹ́rin yìí ni wọ́n lù pa lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó fi àdá ṣá àbúrò rẹ̀ lọ́kùnrin Ezemohi Amadi níbi ìjà ilẹ̀. Ìbẹ̀rù kí wọ́n má bàa wá gbẹ̀san ni ó fi sá kúrò nílùú kí wọ́n tó wá tàn án padà wá pẹ̀lú ìlérí wípé àwọn fẹ́ bá wọn parí ìjà. Lẹ́yìn tí ó kúrò nílùú ni wọ́n bu ₦850,000 owó ìtanràn fún un kí wọ́n tó wá ta mẹ́rin nínú ilẹ̀ rẹ̀ ní Pọ̀ntọ́yọ̀ $200,000 ọ̀kọ̀ọ̀kan ní ilẹ̀ tí ojúlówó iye rẹ̀ jẹ́ $1.5 mílíọ̀nù náírà ($1.5 million). Àpapọ̀ owó tí wọ́n rí ṣàjọ láti fi san owó ìtanràn rẹ̀ jẹ́ $750,000. Ó kù $100,000 kí owó yìí pé.
lọ́gán tí ó padà wọ inú ìlú ni wọ́n mú un lọ ńpàchà-ńmọ́ra níbi tí wọ́n ti fi ìyà jẹ ẹ́ títí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Nínú ìwé ẹ̀dùn ọkàn tí agbẹjọ́rò fún ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn amòfin Chijioke Onwubuariri bu ọwọ́ lù ní ẹgbẹ́ yìí ti fi ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ ìfìyàjẹni àti ìṣekúpa kan àwọn arákùnrin rẹ̀. Wọ́n ní wọ́n gbé e dìgbàdìgbà re ilé-ìwòsàn Okwela níbi tí àwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti jẹ́ Ọlọ́run nípè (dead on arrival) kí àwọn tí wọ́n ṣekú pa á yìí tó lọ jọ̀wọ́ òkú rẹ̀ sí ibi ìgbókùúsí sálọ. Olùdásílẹ̀ ẹgbẹ́ yìí Chidiebube Okeoma sọ fún àwọn akọ̀ròyìn lánàá Ọjọ́ Àìkú ní ìlú Owerri wípé aya olóògbé Ìyáàfin Chineyin Amadi ni ó ń wá ìdájọ́ òdodo fún olóògbé ọkọ rẹ̀. Okeoma fìdí ẹ̀ múlẹ̀ wípé CP Danjuma ti gba ìwé ẹ̀dùn ọkàn tí wọ́n fi ránṣẹ́ bí ó ti darí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn láti bẹ̀rẹ̀ ìwádìí. Okeoma wá sọ àsọdájú wípé òun á rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà yìí ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú kí òkú yìí sì gba ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní 200,000 akẹ́kọ̀ọ́ tí yóò gbà kọjá igba máàkì 200 nínú ìdánwò JAMB tí wọ́n túnṣe lẹ́yìn àṣemáṣe tí ó wáyé níbi ìdánwò àkọ́kọ́ tí ó mú wọn fagilé èsì ìdánwò. Nínú èsì ìdánwò tí wọ́n yọ̀ǹda lánàá Ọjọ́ Àìkú ni àjọ JAMB ti fìdí ẹ̀ múlẹ̀ wípé 70% àwọn tí ó tún ìdánwò yìí ṣe ni kò gbà tó igba, èyí túmọ̀ sí 1.3 mílíọ̀nù akẹ́kọ̀ọ́ nínú 1.9 mílíọ̀nù tí ó jókòó ṣe ìdánwò. Èsì tí JAMB kọ́kọ́ yọ̀ǹda ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2025 ṣe àfihàn wípé ó lé ní 1.5 mílíọ̀nù akẹ́kọ̀ọ́ nínú 1.9 mílíọ̀nù tí wọn kò gbà tó igba nínú irinwó 400. Èyí ló dá awuyewuye sílẹ̀ lórílẹ̀-èdè. Lẹ́yìn ìwádìí JAMB tí wọ́n sì ṣe àwárí àṣìṣe tí ẹ̀rọ àti ènìyàn dá sílẹ̀ ni wọ́n fi kéde àtúnṣe ìdánwò mìíràn fún akẹ́kọ̀ọ́ 379,000 ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Gúúsù Ìlà-Oòrùn. Èsì fún àtúnṣe ìdánwò UTME ni wọ́n yọ̀ǹda lánàá tí ó ṣe àfihàn wípé ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tí kò gbà tó igba ni wọ́n gbà kọjá igba báyìí. JAMB ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò gbà tó igba ti dínkù kúrò ní 1.5 mílíọ̀nù bọ́ sí 1.3 mílíọ̀nù. Èyí ṣe àfihàn àyípadà sí ti ọdún tí ó kọjá láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdánwò orí ẹ̀rọ kọ̀m̀pútà CBT ní ọdún 2013. Àjọ JAMB ni wọ́n ń retí báyìí kí ó fi àtẹ̀jíṣẹ́ léde lórí ipa tí èsì ìdánwò ọdún yìí yóò ní fún ìgbaniwọlé sí iléèwé gíga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ó ti ń jọ bí ẹni wípé jìnnìjìnnì ti ń bá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) bí ìgbésẹ̀ àti lé Ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí oyè ní ọdún 2027 ṣe túbọ̀ ń le sí i jákèjádò orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé àwọn tó lààmìlaka láti ẹgbẹ́ òṣèlú alátakò àti àwọn tínú ń bí láti ẹgbẹ́ APC ti ń gbìmọ̀pọ̀ fún ìdìbò ọdún 2027 tako ìjọba tó wà lóde. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi, gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai, mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amechi àti akọ̀wé àná fún ìjọba àpapọ̀ SGF Babachir Lawal wà lára àwọn tó lààmìlaka tí wọ́n ń darí ẹgbẹ́ tí ó darapọ̀ láti jíròrò Coalition Talk. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Ralph Okenwosu náà wà lára àwọn tí ó ṣe gbòógì fún ìgbésẹ̀ ìjíròrò ìdàpọ̀ ẹgbẹ́. Ìròyìn ti ń lọ lábẹ́lẹ̀ wípé ó ṣeé ṣe kí Obi jẹ́ igbákejì Atiku níbi ìdíje fún ipò ààrẹ ọdún 2027. Àwọn méjèèjì ni wọ́n jọ díje du ipò ààrẹ ní ọdún 2019 láti ẹgbẹ́ òṣèlú PDP tako ààrẹ ìgbà náà Muhammadu Buhari. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àbájáde èsì àjọ INEC, Obi àti Atiku pegedé ní ìpínlẹ̀ 18 nígbà tí ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́ mú ìpínlẹ̀ 19. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ alátakò yìí ń gbé kò fi ọkàn APC balẹ̀. Òpin ọ̀sẹ̀ ni a gbọ́ wípé wọ́n tún ti ṣe ìkórajọ àwọn gómìnà àti aṣòfin sí i kí ẹsẹ̀ wọn lè túbọ̀ dúró ńlẹ̀. Ẹnìkan láàrin ẹgbẹ́ APC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé APC ti pinnu wípé gbogbo àwọn gómìnà fún
ìgbà àkọ́kọ́ ni yóò ní àǹfààní sí automatic ticket láti díje du ipò ní ọdún 2027. Kì í wáá ṣe automatic ticket nìkan, ẹgbẹ́ yóò jà fitafita fún irú gómìnà bẹ́ẹ̀ kí wọ́n sì rí i dájú wípé ó jáwé olúborí níbi ìdìbò ẹlẹ́ẹ̀kejì. Ìdí nìyí tí àwọn gómìnà tí àṣeyọrí ẹlẹ́ẹ̀kejì wọn kò dá wọn lójú ní ẹgbẹ́ tí wọ́n wà ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ APC, ṣùgbọ́n àwọn kùdìẹ̀kudiẹ kan ń jẹyọ pẹ̀lú ìdàpọ̀ ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ látàrí àìmọ̀ ẹgbẹ́ òṣèlú tí yóò jẹ́ bí ọ̀nbradà níbi ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ yìí ń gbèrò láti lo ADC bí wọ́n ti yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe àtúnṣe òfin ẹgbẹ́ kí ó lè bọ́ sí pín-in-rẹ̀-láre fún àwọn ọmọ ẹgbẹ́ tó ń bọ̀ lẹ́yìn. Èyí ti wá fa ìbínú yọ fún àwọn alágbára àárín wọn bí wọ́n ti ní àwọn kò lè jọ̀wọ́ ipò wọn fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn. Ṣùgbọ́n akọ̀wé ẹgbẹ́ gbogbogbò fún Labour Obiora Ifoe sọ fún akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ wípé òun kò tíì gbọ́ nípa ẹgbẹ́ ìdàpọ̀ tó ń lọ lọ́wọ́, bí ó ti tẹnumọ́ wípé ẹgbẹ́ Labour kò ní lọ́kàn àti gba ẹgbẹ́ mìíràn mọ́ra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.